tẹ bá láǹfààní àti mọ̀ wálé láti lè ṣe kábíyèsí TV láti ń kàn sí à ń bẹ níbi ayẹyẹ ọdún kẹwàá kábíyèsí ọba Babátúndé Àkànbí Ògúnrọ̀mbí kábíyèsí oníṣàṣà àti ìlú ṣàṣà ní ìjọba àbílẹ̀ Àlímọ̀ṣọ́ nípínlẹ̀ Èkó. Ibẹ̀ láwà tí a ti ń kàn sí yín níbi ayẹyẹ ọdún kẹwàá wọn tí wọ́n ń ṣe tí wọ́n ti gorí àpèrè baba ńlá baba wọn. Ibẹ̀ láwà yìí òní ní àwọn Association of African Traditional Religion tí wọ́n ń ṣe tí wọ́n wá pè home pay tí wọ́n wá kí kábíyèsí fún ayẹyẹ ọdún kẹwàá yìí tí wọ́n wá kí kábíyèsí fún ayẹyẹ ọdún kẹwàá pé wọ́n ó pẹ̀ lórí ìtẹ́ ọba wọn. Òní ni wọ́n ń ṣe ayẹyẹ ọdún náà. Wọ́n sì ti bẹ̀rẹ̀ láti bí ọjọ́ mélòó kan sẹ́yìn. Ọjọ́ sátidé ni wọ́n fẹnu rẹ̀ gúnlẹ̀. Wọ́n ń ṣètò láti máa display oríṣiríṣi nǹkan tó ní kálukú kó wa. Bẹ́ẹ̀ bá ojú yín àwọn Sàngótọ́ ni à ń rí tí wọ́n display tí wọ́n sì ń ṣe ètò. Bá yín sọ̀rọ̀ tí à ń sọ ni pé níbẹ̀ láwà tí a ti ń kàn sí lójú ìwòran yín tí oníkálukú yín wò tí ẹ̀sìn wò wálé bí àwọn onísọ̀ǹgbẹ́tọ̀ ni. Àwọn òòṣà ni yóò jáde níbi tá a wà yìí lónìí. Àwọn onígbònokó ni ẹ̀ ń wò láti ọ̀dọ̀ àwọn ègùn ní ìlú Kòtónú tí wọ́n ń jó lọ́wọ́ tí wọ́n ń display yìí. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan káàkiri náà ni ẹ láǹfààní àti wò lójú ìwòran yín fún ìdí kan tàbí èkejì tí yóò sì dùn tí gbàgbọ́n ó kàn sí. Bẹ́ẹ̀ báwọn wà nílé lẹ́ẹ̀kan sí. À ń bẹ lọ́dọ̀ bàbá wa kábíyèsí ọba Babátúndé Àkànbí Ògúnrọ̀mbí oníṣàṣà àti ìlú ṣàṣà ní ìjọba ìpínlẹ̀ Àlímọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Èkó. Ibẹ̀ láwà tí a ti láǹfààní àti máa kàn sí yín lójú ìwòran yín. Ẹ rí pé Sàngótọ́ ni ó ń jó lọ́wọ́ yìí. Òòṣà tó gbajúgbajà ní orílẹ̀-èdè Kòtónú nínú Republic of Benin ní ìlú àwọn ègùn. Òun náà ni ẹ̀ ń wò yín. Wọ́n bá sọ pé Sàngótọ́ lọ́dọ̀ àwọn èèyàn wa lọ́hùn-ún òun lẹ̀ ń wò lójú ìwòran yìí. Ìyàwó èèyàn wọn ni ẹ̀ ń wò tí wọ́n ń jó tí wọ́n ń yọ̀ tí wọ́n ń kọrin fún òòṣà. Àtàkùn fi gbé ẹ̀rọ ìyàwó ọmọ ẹ̀rọ yìí. Àtàkùn ìyàwó ìtàkùn ó. Àtàkùn ìyàwó ìtàkùn ó. Tàbí kọ́lé màá yàn fọ́lẹ́lẹ́. Tàbí kọ́lé màá yàn fọ́lẹ́lẹ́. Bí kọ́lé kọ́lé kẹ́lá ìkọ́lá. Lákò bẹ̀rẹ̀ kúrò lóde. Ọlọ́kọ̀ wa bí tó wẹ̀lẹ̀. Yàwó bọ̀dẹ̀ lọ́kọ̀ wa bí tó wẹ̀lẹ̀. Òbọ̀dẹ̀ lọ́kọ̀ wa bí tó wẹ̀lẹ̀. Yàwó bọ̀dẹ̀ lọ́kọ̀ wa bí tó wẹ̀lẹ̀. Wíwẹ̀ wẹ̀ yàwé lóko. Bọ̀dẹ̀ kọ̀ wa bí wẹ̀lẹ̀. Bọ̀dẹ̀ kọ̀ wa bí wẹ̀lẹ̀. Àtàkùn mi gbọ́ ẹ̀rọ ìyàwó abẹ lórí. Àtàkùn ìyàwó ìtàkùn ó. Ìyàwó ìtàkùn ó. Ìyàwó ìtàkùn ó. Ìyàwó ìtàkùn ó. Àwọn ẹ̀tọ́lẹ̀ mọ̀. Àwọn ẹ̀tọ́lẹ̀ mọ̀ àwọn ìwà rí. Ìkọlá tẹ̀lé mi. Ìyàrá ọ̀gáwó bẹ̀rẹ̀ kúrò kan. Èmi tó agbófojúlà lájẹ́. Ọlọ́ba òun tó mi tó àtọ̀fojúlà. Mi tó agbófojúlà wá kó mi ṣe. Àìdàbọ̀ òun tó mi tó àtọ̀fojúlà. Mi tó agbófojúlà lájẹ́. Ọlọ́ba òun tó mi tó àtọ̀fojúlà. Mi tó agbófojúlà wá kó mi ṣe. Àìdàbọ̀ òun tó mi tó àtọ̀fojúlà. Kò sí máa mọ̀ òun tó. Àhè máa mọ̀ òun tó. Tó àtọ̀fojúlà. Kò sí máa mọ̀ òun tó. Tó àtọ̀fojúlà. Àhè máa mọ̀ òun tó. Tó àtọ̀fojúlà. Ókè. Ókè.
láǹfààní àti mọ̀ wá fún ọgbà àkọ́kọ́ iléeṣẹ́ kábíyèsí TV láti ń kàn sí níbi tí a ti ń gbé àṣà àti ìwà alárugẹ. À ń bẹ ní ìlú Ṣàṣà nípínlẹ̀ Èkó níbi tí kábíyèsí ọba ìlú Ṣàṣà tí wọ́n ti ń sọ ayẹyẹ ọdún kẹwàá tí wọ́n gorí àpèrè bàbá ńlá bàbá wọn. Sọ̀ǹgbẹ́tọ̀ ni ẹ̀ ń wò tí ó ń jáde yóò ní lọ́jọ́ tí wọ́n fún àwọn oníṣẹ̀ṣe àgbáyé láti wá kí kábíyèsí láàfin fún ọdún kẹwàá yìí. Sọ̀ǹgbẹ́tọ̀ lẹ̀ ń wò tí wọ́n pè láti orílẹ̀-èdè Kòtónú tí wọ́n sì dúró lójú wọn ní.
fúngbà àkọ́kọ́ ìlú ṣàṣà la wà níbi ayẹyẹ ọdún kẹwàá kábíyèsí ọba ṣàṣà àti ìlú ṣàṣà tí a ti ń kàn sí láti lè ṣe kábíyèsí TV. ọdún yìí ló pé ọdún kẹwàá tí kábíyèsí oníṣàṣà àti ìlú ṣàṣà tí wọ́n gun orí àpèrè baba ńlá baba wọn. ibẹ̀ láti wà tí a ti ń kàn sí yìí ẹ ti ráwọn oní ìsọ̀ǹgbẹ́tọ́ lójú yín àwọn ni ẹ̀ ń wò yìí oní ni wọ́n fún gbogbo àwọn association of olóòṣà káàkiri gbogbo àgbáńlá ayé kí wọ́n wá pàfọ́ọ̀mù fún kábíyèsí wọ́n ṣe wà kí kábíyèsí fún ọdún pé kí ọlọ́run ó jẹ́ arí bàbá pẹ́. ibẹ̀ náà làwà tí a ti ń kàn sí yìí ó ṣàṣọ̀ǹgbẹ́tọ́ láti ìlú Kòtónú ní Republic of Benin òun ni wọ́n display lọ́wọ́ bí àṣẹ ilé ìbò tí wọ́n ń dá wa lára yá tí oníkálùkù ń wò yìí tí wọ́n bá ṣe abẹ́ kínní tí ẹ̀ ń wò ẹ̀rí pé kò sí nǹkan kan abẹ́ ṣùgbọ́n òòṣà ń bẹ ní abẹ́ nǹkan tí wọ́n sì wù òun náà lẹ́ ń wò lójú ìwòran tí ń bọ̀. eléyìí tí ọkọ̀ yìí sí wa tẹ̀ ń wò lójú ìwòran yìí ni Àdábóyẹ́zí ni wọ́n ń pe orúkọ tiẹ̀. tó wà lábẹ́ ń táwọn wò lẹ́ǹkan òun lẹ́ ń wò tí ń jẹun yìí o kábíyèsí Olódùmarè. pé kinní ń ti gbéra padà ó sì ti gbé àwọ̀ míì wọ̀ òun lẹ́ ń wò lójú ìwòran yìí o ọlọ́lágbá pọ̀ jù. wà fúngbà àkọ́kọ́ nílé iléeṣẹ́ kábíyèsí TV láti ń kàn sí níbi tí a ti ń gbé àṣà àti èrò wa lárugẹ à ń bẹ ní ìlú ṣàṣà lọ́rọ̀ kábíyèsí ọba Babátúndé Àkànbí
òpórò ń bí oníṣàṣà àti ìlú ṣàṣà ibẹ̀ láwà tí a ti kàn sí tí wọ́n ti ń ṣayẹ ọdún kẹwàá tí wọ́n gun orí àpèrè baba ńlá baba wọn. òní ló tó bí ọjọ́ mélòó kan tí a ti bẹ̀rẹ̀ tọ́rọ́jọ́ méje gbáko ni wọ́n fi celebrate ọdún yìí bí àṣà ilé ìwò ibẹ̀ náà láwà tẹ́ ẹ bá ń wojú ìwòran yín ẹ ra àwọn ìsọ̀ǹgbẹ́tọ́ láti orílẹ̀-èdè Kòtónú lọ́dọ̀ àwọn ègún wa èèyàn wa lọ́hùn tí wọ́n ń jó tí wọ́n wá yẹ kábíyèsí sí àwọn lẹ́ ń wò tí wọ́n bá kábíyèsí ṣàyẹyẹ ọdún kẹwàá tí wọ́n ti gorí àpèrè babalábàbà wọn yìí tí wọ́n bá ṣí abẹ́ ẹni tí ẹ̀ ń wò yìí ẹ̀rì kan lágbára púpọ̀ kábíyèsí Olódùmarè áfíríkàn yín lẹ́ẹ̀kan níbi tí òòṣà ti ń jẹun ọlágbá o kọ́lọ́hún Olódùmarè kó má jẹ́ kí àṣà àti ṣe Yorùbá kọ́lọ́hún má jẹ́ kó wọlẹ̀. gbogbo àwọn tí ń bẹ níbi tá a wà yìí ni wọ́n ń ṣe hà wípé àṣẹ nǹkan ju nǹkan lọ kábíyèsí Olódùmarè òun náà ni ẹ gbọ́ tí wọ́n bá sọ̀rọ̀ lọ́wọ́ yìí ó ṣeé ṣe kí wọ́n tún fẹ́ fa nǹkan kan yọ lábẹ́ kíní tẹ̀ ń wò yìí sẹ́yìn náà fún mi pé lóòótọ́ nǹkan ju nǹkan lọ. báyìí ẹtún ohun tí ó wà lábẹ́ ní táwọn kábíyèsí Olódùmarè ó gbéra o ó gbéra o ó gbéra o ọlágbára kó pọ̀ jù Sàngbétọ́ lẹ̀ ń wò láti orílẹ̀-èdè Bẹ̀nẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn wa tí wọ́n bẹ̀ẹ̀ tí wọ́n ń pè ní Ègùn ẹ̀yìn ni wọ́n wá dá kábíyèsí ọba oníṣàṣà àti ìlú ṣàṣà lára yá fún ẹjọ́ ọdún kẹwàá tí wọ́n ń ṣe lórí àpèrè bàbá wọn ibẹ̀ láwà yìí o ẹ̀rí pé ńgbà tí Sàngbétọ́ padà ń tó tún dì náà ni ẹ̀ wò lójú òun yìí ọlágbára ó ti dìde o. Lọ kábíyèsí Olódùmarè.
ẹlẹ́ẹ̀kẹta rèé ohun tó tún jáde nínú ẹlẹ́ẹ̀kẹta rèé o ọ̀tọ̀ ní tẹ́lákọ̀ọ́kọ́ ọ̀tọ̀ ní tẹ́lẹ̀kejì ọ̀tọ̀ lẹ́lẹ́ẹ̀kẹta ẹ̀yin náà ẹ̀wọ̀n tó jáde ńbẹ̀ o. Come on.
dì kábíyèsí olódùmarè kọ́lọ́hún ó ṣàánú wa ní nǹkan bẹ o. kábíyèsí ọba tìlú ṣàṣà àwọn ni wọ́n ń bọ̀ tí wọ́n náwó lọ́wọ́ fún àwọn sàngbétọ́ yìí.